Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Orúkọ mi ni Abdulganiyar Ibrahim Adéwálé Ọ̀pẹ́bíyì. Orúkọ iléeṣẹ́ wa ni Tonkas Global Investment Nigeria Limited. Ẹ ṣe àdúgbò. Ǹjẹ́ ẹ lè sọ fún wa kí ni àwọn nǹkan tí ẹ̀ ń gbé ṣe nínú iléeṣẹ́ yín? Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Property là ń dín pẹ̀lú àǹtalẹ̀, àǹralẹ̀, àǹralé, àyẹ̀báyọ̀talé. Ǹjẹ́ ẹ lè sọ fún wa báwo ni ẹ ṣe ń ta àwọn ilẹ̀ yìí àti àwọn property tí ẹ̀ ń ta? Ọmọ bíbí ìlú Ìjẹ̀bú dé Fágbilẹ̀ nílé. So àwọn fámìlì mi náà ní ilẹ̀ tá ní kì í ṣọ̀rọ̀ 5,000 acres. A ti bẹ̀rẹ̀ láti ìlú Ìṣẹ̀rí nílé títí a ní phase 1, phase 2, phase 3. Àti phase 1 láti bẹ̀rẹ̀, phase 2 ìlú Ìṣẹ̀rí ló wà, phase 3 ó wà ní Alẹ́pẹ̀dà wa àti Kúdèbù lájọ ní báńdì rẹ̀. Ṣèlú náà jẹ́ ọmọ onílẹ̀ ẹ̀bẹ̀. Ìgbà náà ti wá ṣèyanu ibẹ̀ wá dúró ń bẹ̀ mọ́. Mo ti bá wọn ralẹ̀ káàkiri. Èèyàn kan fẹ́ lẹ̀rẹ̀ ibikíbi tó bá fẹ́ àbáwọn wá síbẹ̀ tọ́lọ́ dẹ̀ fún wa ṣe tọ́lọ́ ń gbà fún wa. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Lẹ́nu ìgbà tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí títí di àkókò yìí, kí ni àwọn nǹkan tó jẹ́ bíi ìpèníjà tí ẹ ti rí lẹ́nu iṣẹ́ yìí? Kò síṣẹ́ tí ò ní ìpèníjà. Tí ọba ti kó rẹ̀ níjàánu tó dẹ̀ fọkàn sí pé olórí kan ló kọrin kan oníṣẹ́ tó bá ṣe tó bá filẹ̀ oníyàn lálùyọ̀ mẹ́. Tó bá dẹ̀ lóòótọ́ pẹ̀lú ẹ̀rí ọ̀dọ́ lápọ̀lé ní fọ́ọ̀mù àwọn ṣe lè wọ́n ṣe tọ̀ wọ́n ṣe lè ṣùgbọ́n èmi ìṣẹ̀lẹ̀ mo yàn láàyò. Mo níṣẹ́ ọwọ́ tí mo kọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àtúnyà lọ́lọ́run ní ọmọ mi níṣẹ́ ilẹ̀ yẹn. Fún lẹ́nu ẹ̀rí tó tàbí tí ń ṣe ààrẹ ni tó ní kú díẹ̀ bá kan ọlọ́dẹ̀ fún wa ṣe tí kò sí problem. Lẹ́nu ìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ yìí náà, kí ni àwọn nǹkan tí ẹ lè sọ pé ó jẹ́ nǹkan bí ìwúrí tàbí àṣeyọrí lẹ́nu iṣẹ́ yìí? Iṣẹ́ tí Yorùbá ń ṣe gẹ́gẹ́ bí ṣe sọ ọmọ ló ti dín lógún ọdún. Mo fẹ́yàwó, mo bímọ, mo kọ́lé, mo fi nǹkan rìn, mo ní mọ́tò tí mo fi ń rìn. Kì í ṣọ̀rọ̀ ìgbéraga. Iṣẹ́ tí Yorùbá ń ṣe tí Yorùbá fi lè àṣírí pé òun ti ẹ̀ níyàwó, òun bọ́yàwó, òun bọ́ ọmọ, mo lọ́mọ ní yunifásitì, mo lọ́mọ nílùú òyìnbó. Ìwúrí mi nìyẹn. Ẹ ṣe àdúgbò. A gbọ́ pé wàhálà àwọn ọmọ nílẹ̀ ó máa ń pọ̀ jù lórí ilẹ̀ tí àwọn èèyàn bá rà. Eléyìí máa ń jẹ́ kí ẹ̀rù máa bọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti ralẹ̀. Kí ni ẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí àti pé báwo ló ṣe jẹ́ ní ọ̀dọ̀ títí yín? Wàhálà àwọn onílẹ̀ pọ̀ lóòótọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ, tí a bá ti lóòótọ́ pẹ̀lú ohun tó ń ṣe. Èmi tí mo jókòó síwájú yìí náà mi ò lè sọ pé mo ní 100% guarantee because àwọn èèyàn tó ń rí mi náà máa rí mistake mi nígbà wo lè mọ̀. Ṣùgbọ́n àwọn tó ń ralẹ̀ lọ́wọ́ wa náà ẹlòmíì tó bá pe ilẹ̀ kan fún ní 1 million
ilẹ̀ yẹn wù ó lè ná kó ná lórí 300. àwọn onílẹ̀ wa wọn ò ní fẹ́ kọ́wó yẹn àdéhùn wa ní káwọn gbà tó bá gbà wọ́n ti mọ̀ ẹ̀kọ́ yìí lọ sórí 1 million ṣùgbọ́n èmi tí ẹ bá wá bá mi 1 million ní fẹ́ tà kò gbà ẹ lọ síbò mi. so tí a bá wá gba owó bẹ́ẹ̀ ẹni tó rà lẹ̀ 300 tó ń tà ní 1 million á ti nígbàgbọ́ pé àwọn ṣáà ti sanwó ibi tí wàhálà ìlú mi ti lé ọmọ onílẹ̀ mi ò ní ìdówó èmi náà ní ìdówó ń bá mi ti máa gbá ilẹ̀ tó yẹ ń tà níye báyìí mo tà níye báyìí ṣùgbọ́n ohun tó ṣàdájú ni pé kíyàn ní mọ́nì pẹ̀lú tó bá ń ṣe ẹni tó bá ti ní mọ́nì kò sí ní o tàbí ṣùgbọ́n máa wà tí wọ́n bá ṣubú á dìde tí wọ́n bá ṣubú á tún ẹrù ẹ̀ dì so nǹkan ní náà wà tẹ́lẹ̀ máa wá fi bẹ̀ wá gbé à iye tó wà lọ́wọ́ àwọn èrè tábàdẹ̀ gbà àbẹ́bí sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ ni sọ ti pé èèyàn wa ni ọ̀rẹ́ mi ni wọ́n á dẹ̀ gbà bẹ́ẹ̀ ìṣáàdè máa lọ tí ó ní sí wàhálà. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. gẹ́gẹ́ bí ọmọ onílẹ̀ ìró ìlẹ̀ṣẹ̀ kó máa wáyé ìró ìlẹ̀ṣẹ̀ kó máa wáyé torí bí ṣe jókòó yìí ń sìn èmi lè kọ́kọ́ ní fámìlì àdẹ́dọ̀dẹ̀ a ní fámìlì sọ̀fìọ̀ a ní olórí ẹbí a ní sẹ́kẹ́tìrì ẹbí tí n bá ní mo ta nìkan fún yàn sí èmi ti ta mo ti gbójú mẹ́ pé mo ti ta àwọn àbúrò wa kan lè dé kọ́ máa mọ̀ pé mo ti débẹ̀ kọ́ máa fẹ́ ṣèwádìí káwọn náà wò gbà káwọn náà rí tọrọ ń bẹ̀ bá dẹ̀ ti débẹ̀ tí n bá tọ́ bá ti gbọ́ tó ráwọn ọ̀lẹ́ mi mo náà tó ń ṣiṣẹ́ fún mi ọ̀rẹ́dì a máa lọ sí sáì tó bá rí pé nìkan ṣá tó ń kílẹ̀ àlẹ́ aláàjì wọ́n kílẹ̀ àbí báyìí báyìí ò ṣe kọ́sítọ́mà wa ẹni máa pè ṣé wọ́n ẹni tó bá ti lóhùn kan ẹ lọ stọ́ọ̀pù wọn kí ló ṣẹlẹ̀ a máa yanjú ẹ̀ kò síbi tí kò sí ìlú bàbá tá a bá gbé plan lẹ̀ tí sọ̀fíọ̀ sọ ìgbà ti tàbí ìgbà míì wà mọ́ nílẹ̀ á lọ sí sáìtì lẹ́yìn sọ̀fíọ̀ bọ̀tà wọn máa wá mọ̀ ṣe é gbé òun ṣe bí ilẹ̀ ti lọ mọ nídìí owó pé ṣùgbọ́n lọ́wọ́ jẹ́ káwa ṣe rú ẹ̀ yẹn ló ṣe jẹ́ káwa jókòó níjókòó tá a jókòó lẹ́yìn. ẹ ṣe àgbẹ̀. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. wọ́n pe kinní kan ní sí òfu ǹjẹ́ àdẹ̀gbọ́ táwọn kan máa ń sọ pé gbogbo ilẹ̀ táwọn gbà lọ́dọ̀ àwọn sí òfu ti wà ń bẹ̀ afẹ́kẹ́ ṣàlàyé àárín fún wa kí ni tí wọ́n ń pè bẹ́ẹ̀ kí ni ìwúlò ẹ̀ gangan àti pé ṣé gbogbo ilẹ̀ tẹ́yìn náà ń bá táwọn ìbára lọ́dọ̀ tí náà ló ń ní. ó dìpẹ́ ìnáwó ẹni tó ra lè lọ́wọ́ wa ẹni tí sí ọ̀fun tẹ́sán àwọn ẹlòmíì ò kà sí especially àwọn èèyàn wa ní ọ̀dọ̀ wa ní ilẹ̀ Odùduwà wa bí wọn ò kà sí ọ̀fun àfẹni tó bá já lákọ̀wé o tó nímọ̀ tó mọ̀ òfin ẹlòmíì tó bá ti ra ló ti bí tó bá ti kọ́lé kò tẹ̀ ní ṣe sọ́ọ̀fì kò ní ṣe kankan ìwọ́n sí ọ̀fun míì wípé òun pẹ̀lú ìjọba wọ́n ti jọ lọ ládéhùn nìyẹn ilẹ̀ ẹ̀gọ́ ti kúrò lọ́wọ́ ọmọ onílẹ̀ yẹn because kó tó lè gba sí ọ̀fun cash agreement pẹ̀lú family gbogbo nǹkan yẹn ló máa tẹ́ńdà lọ́dọ̀ ìjọba ló máa fi fún ní sí ọ̀fun gọ́vnà gan ló máa sáìn sí ọ̀fun yẹn àkọ́ní tó bá ṣe mọ̀ so tí a bá dẹ̀ ti ní sí ọ̀fun bóyá mo talẹ̀ fún Mr. Ayensin ó ti ní sí ọ̀fun wọ́n tó wà tó tà fún Mr. B kí Mr. B wá ṣiṣẹ́ Mr. Ayensin ló nílẹ̀ tó bá di kéèsì o ní ni mo pa sí ọ̀fun nìyẹn ẹ̀ tó bá ti ní sí ọ̀fun ó ti gbàgbára lọ́dọ̀ ìjọba kò lè sí ibi tá a wà nínú ìkọ̀sẹ́ tó lágbára tó jọba ẹni tó lágbára ìjọba lọ kò sẹ́ni tó kọjá òfin kò ṣe jẹ́. ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. iṣẹ́ pé mo wá ra lẹ̀ mo wá bóyá owó ẹ̀gbọ́n kù díẹ̀ bóyá ó fẹ́ ṣe nílé mo wá lọ wá owó alájẹsẹ́kù kan ìwé ẹni bẹ́ẹ̀ ni ò àdírẹ́sì ẹ̀yẹ kó lọ ra lẹ̀ ẹni tó bá máa ra lẹ̀ tó bá pilẹ̀ ẹ ní 5 million ó yẹ kó ní tọ̀hún ní 8 million lọ́wọ́ tó bá pilẹ̀ ẹ ní 1 million ó yẹ kó ní 2 million lọ́wọ́ kì wá ṣe pé wọ́n pilẹ̀ ní 1 million sìn ó wá ní 500 ó wá lọ gba owó alájẹsẹ́kù kan ẹ sọ fún mi
ṣé ó máa lè continue àkọ́kọ́ máa wúwo alájẹsẹ́kù ọmọ onílẹ̀ náà tẹ́lẹ̀ rí ẹni tó mú yàn wá torí àwọn ọmọ onílẹ̀ mélòó la mọ̀ náà àwọn èèyàn mo mọ Mr. ayensin ó jẹ́ agent fún mi ó wá mú yín wá bẹ́ẹ̀ gan ṣe wà yìí kí máa yìí mú yín wá ń sìn ó mọ bẹ ṣe tó ó mọ ń tẹ̀wọ̀n òun gan ló máa bá mi gbé aláàjì ẹgbẹ́ni yẹn kò só lọ́wọ́ ẹ̀ o ẹ jẹ́ ká talẹ̀ yẹn ká jọ náwó ẹ̀ èmi ò ń ṣe o ṣùgbọ́n at the end of the day kẹ́ tó trust ọmọ onílẹ̀ ẹ trust ẹ tó mú yín wá because ẹ bá trust ẹ tó mú yín wá ẹ má trust èmi ẹ mọ̀ mí rí ẹ lè sọ pé torí pé ẹ rí mi ní ilé ńlá kan ẹgbẹ́ mi ni mo gbé mọ́tò 50 million sí títì mo kọ́lé tó ju 911 lọ ẹ má trust mi o ẹni tó mú yín wá yẹn ní kẹ́ kọ́kọ́ trust torí tẹ́ ẹ bá ti trust òun tẹ́ bá wá òun ló máa wá lẹ́yìn pé tẹ́lẹ̀ tóun bá lùlù ìmọ̀ àmọ́ aṣọ mi le tẹ́lẹ̀ bá lùlù àmọ́ aṣọ mi le àmọ́ bínú owó ọmọ àdẹ̀jọ́ mọ̀ ń pa ẹni torí ẹ gbọ́dọ̀ trust ẹni ẹ gbé ṣé mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ délé ọmọ fún bàbá ló wà ra lẹ̀ bàbá ló náà fẹ́ jẹun bẹ̀ ọmọ náà bàbá ní bá mi lọ wálẹ̀ àbí ẹgbẹ́ wa lóyìnbó bá mi lọ wálẹ̀ láàrín tí mi ìrún lọ́wọ́ bọ̀dá àwọn tipẹ́tipẹ́ tí ò fún mi ẹ bá mi fi 1 million sí èmi máa advice irú wọn owó tó fẹ́ fi sí mi ní ẹ̀pọ̀ jù tí pọ̀jù ẹ̀gbọ́n bá gbọ́ epo fún 1 million sílẹ̀ 2 million ilé ò ní dùn o but èmi á sọ fún yàn tó bá wá sọ́dọ̀ mi ò tó mú yàn wá màá fún ẹ commission tó yẹ ká fún ẹ at least commission yẹn gan tó ẹ tó bá dẹ̀ wá fẹ́ fowó sí àlè fún ẹ commission mọ́ o tó bá ti fi tí mo ta lé 1 million tó fi 200 sí ẹni lẹ́pọ̀ ẹyẹ jẹ́ 10 ìmọ̀ fún yín bọ́tà àlè fún yín commission but at the end of the day tẹ́ni ẹ bá gbọ́ ṣé kò ní ní ẹ lára torí tó bá di wàhálà tó bá bí mí ìmọ̀ á jẹ́wọ́ o ìwọ ni kò perfect iṣẹ́ dáadáa gbogbo ẹni tó ń ra ilẹ̀ pọ̀lọpọ̀ kọ́ ló ní problem tó mú wọn wá ló ń jẹ́ kọ́ ní problem so ọlọ́run á jẹ́ kí ìyàwó alẹ̀ kó kọ́lé ọlọ́run á lè jẹ́ ká ọ̀tọ̀ nígbà tó wá kọ́lé ọ̀tọ̀ ní kó wá sùn bẹ̀ ká tó wá sùn ayọ̀ ń bẹ̀ so ẹ̀yin tó ń ra alẹ̀ àníkọ́ máa ra alẹ̀ àwa tá à ń talẹ̀ náà ilẹ̀ máa ń tán lọ́wọ́ ìkílẹ̀ tán lọ́wọ́ wa ilẹ̀ bá tọ́ kí ló kù àjọṣe ló wá kù pé mo bá alágbájá yìí mo talẹ̀ fún ó lè ẹ̀pọ̀ ọmọ nìkẹ́ Mr. Kamoru ẹjọ́ ọmọ ní máa wá ṣe aláàjì yẹn ní dáadáa ní mo tó dáa nìyẹn so relationship ẹ̀mí bìlí pé kájọ máa ṣe ṣẹ́ni tí ó lè rà lẹ̀ 1 million tí mo gba 3 million lọ́wọ́ ẹ̀ tó jẹ́ bíjà ni ṣá tó lè pẹ́ra mọ́ so ọba tí mi máa sọ nìyẹn so ẹ ṣe lọ. Ojú ìlú ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni ẹgbẹ́ lẹ́yìn tí àwọn tó ń ralẹ̀ bá ralẹ̀ tán wọ́n á pe kíní kan ní owó foundation nígbà tó bá fẹ́ ṣe ìpìlẹ̀ ilé àti tó bá tó wá bá lókè wọ́n á ní ìkan owó roofing àwọn ọkọ̀ yìí náà tó máa ń fa ìjà kí ni tí ẹ lè bá wa rí sọ sí àárín yìí. ọ̀rọ̀ ńlá lẹ sọ yẹn lóòótọ́ gọ́ọ̀mẹ̀ntì tẹ̀ tí ní ká má máa gba àwọn owó báyìí mọ́ ṣùgbọ́n kò síbi tó ti ń ṣe tọ́hún gbà èmi tẹ́rí ìmú nílẹ̀ ní Ogun State ìgbà tí fẹ́ ṣe foundation mo ti arrange ló ti pẹ́ owó tí ìṣòfin ẹ̀ ń gbà yàn mo ti arrange bíi 200,000 dání àti dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní máa fún àwọn ọmọdé ní 20,000 máa fún ẹ̀ṣì náà pa ní 20,000 ká ló tún kù láwọn àwọn wọ́n ní tí bá ti fún 20 yẹn pé ó ti tàn ojú tì mí jọ náà ẹni mẹ́rin la fẹ́ sọ fún ní Èkó wa ń bí àbúdágbẹ́gbẹ́ ni ẹ ti lóyè èmi náà dẹ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ owó foundation ọ̀rọ̀ àjọsọ ni tí bá kalẹ̀ fún tí mi yẹn bá dùn kò sẹ́ni tí ò máa kọ́ ń gbowó foundation kò sẹ́ni tí ò máa kọ́ ń gbà èmi láwọn tó jẹ́ pé bọ́n ṣe ṣòfin tó bá fẹ́ ṣe wá ní aláàjì àwọn tó dúró foundation kó máa collect ọmọ ni ìgbà míì gan ọ̀tẹ̀ ń béèrè yìí gan akọ̀mọ̀wó kan wá àwọn àgbọn nílé bí wọ́n gbé ẹlòmíye báyìí wá ṣùgbọ́n tó nípa jọ ń ṣe wọn ò dẹ̀ fẹ́
káàrin wa dàrú ẹlòmíì kan tó yẹ ká gba 100,000 lọ́wọ́ fún 200 torí máa ń sọ fún ẹlòmíì pé ṣé bó ṣe rí mi yìí sìn kí tẹ wá kí ẹ sáìtì òun ṣiṣẹ́ kí tẹ wá ẹkújókòó kí ló máa ṣe fẹ́mi fúnra mi aláàjì tó ń kọ́ ọmọ ìwọ́n ti fi kọ́ ọ̀mù àlóṣe nà wọ́n ni so ìyá ti wá pọ́n rẹ̀ lé ilé òkè ń tán lọ́wọ́ ọmọ nílẹ̀ o ẹgbẹ́ mo sọ́lẹ̀ rẹ̀ pé ilẹ̀ ń tán tí ilé òṣè ń tán ni pé gbogbo bí ìbò ṣe dìlú tó yìí lẹ́nu kan báyìí fẹ́ ṣe kọ́kọ́ tó bá ná ní ẹni tó talẹ̀ fún á lọ fún lẹ́ńdílòpù àpọ́nlé ni bí yàn fọmọ nílẹ̀ 1 million lẹ́nu tó bá pín gbogbo ẹbí bá pín ẹlòmíì gan lè má rí 50,000 náà ẹlòmíì lè má rí 10,000 náà ṣùgbọ́n kájọ máa ṣe yẹn ló dáa jù ká má dára wa ẹni tó bá wù kó sọ ẹni tó bá wù kó má sọ ṣùgbọ́n ní tèmi èmi ò ń gbèrò foundation lọ́wọ́ yẹn ṣùgbọ́n mo wá ń sọ fún yín mo fi gbogbo ẹnu sọ àwọn tó ń ralẹ̀ lọ́wọ́ mi wọ́n máa ń fẹ́ mi lẹ́tọ̀ọ́ mi. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè ni pé bàbá kan ó ralẹ̀ nígbà tó wá kú àwọn ọmọ ẹ̀ wá fẹ́ sin òkú ẹ̀ sórí ilẹ̀ yẹn àwọn tó wá gbọmọ nílẹ̀ wá jáde pé wọn ò lè sìnkú yẹn síbẹ̀ jẹ́ lè ṣàlàyé fún wa kí ló lè fa irú nǹkan báyìí àbí ilẹ̀ téèyàn ti rà tó ti sanwó ẹ̀. ó lẹ́tọ̀ọ́ kan sí síbẹ̀ ó lẹ́tọ̀ọ́ kan sí síbẹ̀ ó ṣeé ṣe bóyá ò tí develop ẹ̀ kọ́ mọ̀ wẹ́ pé kinní kan ṣùgbọ́n tó bá ti talẹ̀ fún èèyàn kò wọ́n onítọ̀ náà kó má kọ̀ tó fi kú ó lẹ́tọ̀ọ́ kan sí síbẹ̀ lọ́dọ̀ títí wá o èèyàn ralẹ̀ kò ṣe nǹkan kan tó bá kú á gbòkú ẹ̀wà tó bá bá mi bá tẹ̀ ní gbà kan ilé ò gbà kankan o torí èmi náà máa kú jọ kan èmi o bí ṣe ń sọ yìí tó ń gbọ́ mi tó ń wò mí ẹni tó bá ní òun fẹ́ sìn mo ní kó mú kankan wá kó pe nọ́mbà yín kó sọ kó ní aláàjì ẹ̀rọ ní gbogbo tó sọ ẹ jẹ́ dúró bẹ́ẹ̀. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Ìmọ̀ràn olè wá ní fún gbogbo àwọn tó jẹ́ ọmọ onílẹ̀ gangan tí wọ́n ń talẹ̀ lórí iṣẹ́ tí kálukú gbé dání láti má jẹ́ kí a fi bà orúkọ ara wa jẹ́. Orúkọ wa ò lè bàjẹ́ orúkọ ọ̀yàn dẹ̀ bàjẹ́ torúkọ ẹbí ò bá ti bàjẹ́ ní ti ẹbí tiwa ẹ lọ ṣèwádìí Fágbilẹ̀ family nílùú Ìjẹ̀gùn Fágbilẹ̀ family Ọ̀pẹ́bí family àǹtalẹ̀ kan fẹ́ni méjì ṣùgbọ́n mi ò wá lè sọ pé eré òkè ń wá o torí kò sí bá ṣe máa ṣe tá a lè rí kàǹgbà nínú rẹ̀ sí ẹ má ní mo pòwe o ṣùgbọ́n agbára wáyé ń kà so àwọn ọmọ onílẹ̀ tó dẹ̀ wà wọ́n tó ń gbọ́n tá à ń sọ yìí kọ́ máa ru ọjọ́ ọ̀la kọ́ jẹ́ káwa náà kọ́ má máa fi bu wáyé pé ṣebí lẹ́yìn ti tán ní tẹ́ ìjẹ́ ọlọ́mọdé kí n tá ìjẹ́ tán so kọ́ wá máa fi owó kọ́ máa fi tọ́mọ kọ́ máa fi train ọmọ àwọn náà tá a jókòó yìí tábà tiẹ̀ dá ní bílíọ̀nù kan ní ibì kan tábà ṣiṣẹ́ sí àtọ̀ ọmọ ló máa gbé wa wọ́n lè lẹ́ni tí ó kú tó fọmọ́lẹ̀ wọ́n ní kò kú kò kákan wọn ọmọ kan lè sọ pé dáàdì bíi tẹ́ ń gbé yìí mi ò fẹ́ bẹ́ẹ̀ mọ̀ ẹ ṣe máa bọ̀ ní Banana Estate ẹ ṣe máa bọ̀ ní Victoria Island ní tí mo bẹ̀ lọ́ọ̀ fún mi mo dẹ̀ bẹ̀ lọ́ọ̀ náà kí gbogbo àwọn tó jẹ́ àjọ ń talẹ̀ kó rí bẹ́ẹ̀ fún wọn. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Fún àǹfààní gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín báyìí tí wọ́n sì ń wò yìí a fẹ́ kí ẹ bá wa tún sọ àwọn ibi tí ilẹ̀ yín wà àbí tó máa fẹ́ pè yín àwọn ibi tí wọ́n lè pè yín sí. A nílẹ̀ ní Ìjẹ̀gùn bíi Fágbilẹ̀ Estate a ní ní Ṣẹ̀rin níbi bíríìjì yẹn Fágbilẹ̀ phase 1 phase 2 phase 3 nígbà lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti ṣiṣẹ́ wọ Ìbẹ̀jú Lẹ́kì mo ti ṣiṣẹ́ wọ Ẹ̀pẹ́ tí mo fẹ́ bá wọn fún ara ẹ má jẹ́ kí n sọ torí tá a bá fi pamọ́ ló níyì so mo ti ṣiṣẹ́ wọ bẹ̀ ló mò ń sá tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti wá dúró bẹ̀ fún ìlú ìfẹsẹ̀ méjèèjì dúró so lágbára Ọlọ́run èmi ti ń plan kan láti ní ọ́fíìsì sọ̀rọ̀ náà ọ́fíìsì mi ò lẹ́nu kúrò mi tó Orísun rè a máa pínra wa pẹ̀lú àwọn ọmọ mi torí mo láwọn tó bá mi ṣiṣẹ́
so a lè nílẹ̀ káàkiri lọ́wọ́lọ́wọ́ yìí gan àwọn kan yìí náà ní di filling station tí mo ti bá wọn rí àwọn kan ní di gas station mo ti bá wọn rí so ẹni tó fẹ́ ní èrò tó fẹ́ fi ṣe báǹkì à ń bá wọn yanjú ẹ̀ à ń bá wọn wá so kò síbi tí yẹn ṣàfẹ́lẹ̀ sí tílẹ̀ bá wà ń bẹ̀ ìmọ̀ àtọ̀ pínpín torí èmi náà ò lè lọ kó sọ́wọ́ ẹni tó máa dà mí torí kò sí ní tí bá bá yọ̀ra lẹ̀ tí wọ́n bá da èmi wọn ò ní gbà gbé àjọ mọ̀ ń pa ẹ̀ so èmi náà máa ń ṣiṣẹ́ mi perfectly kò lè ṣe kó ṣe torí owó kò lè sẹ́ni tó máa wá bá mi epo òun ní ìdílé ẹ̀ sì kí wá ní kó lọ mú agency fi wà fúnra mi ni máa fún àwọn ọmọ mi lówó ẹ̀mú ènìyàn lọ ẹ̀mú ènìyàn lọ tọ́lọ́ bá ṣe fún mi wá wà àlùbáríkà mi tí bá gba agency fi ó lẹ́tọ̀ọ́ kéèyàn gbà ọ́ torí ẹlòmíì á kò dà ní láàmú títí ṣùgbọ́n kò ní òun gbà mi ò dẹ̀ nígbà. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Fi bẹ́ẹ̀ ń bá agency kan ṣe ọmọ onílẹ̀ lèmi máa ń bá ṣe jù lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe jẹ́ ọmọ Fágbilẹ̀ mò ń bá wọn talẹ̀ ní Ìjẹ́ Òdòdó Ìjẹ́ Òdòdó family mò ń bá wọn talẹ̀ ń bẹ̀ ilé pẹ̀lú wọn báyìí ni wá lọ́wọ́lọ́wọ́ ẹ̀gbọ́n mi àti ìkànnì wọn ti pera wa tí mo ní iṣẹ́ kan ń bọ̀ ó ṣeé ṣe kájọ ṣe o tí àbá rí lọ́dọ̀ wa pé ọ̀dọ̀ yìí àná ìgbọ̀ngàn tí bá bá wọn talẹ̀ ń bẹ̀ rìsíìtì mi ni máa ń fún wọn tọ́ọ̀dẹ̀ yẹn lọ́wọ́ wọn bá ti gbọ́ Alhaji Gani ìyẹn gangan lèmi ń jẹ òtítọ́ ọ̀rọ̀ ló ń jẹ. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Ọ̀nà ló ń jẹ wá ń yà ládùúgbò wa bí especially ibi tí mo ní ilẹ̀ wa wà ní Festiri à ń pè bẹ́ẹ̀ ní Owórótìmí Fágbilẹ̀ Festiri Mọ́kúdé Ìbú estate tàjọ ní boundary tójò bá ti rọ̀ tipátipá la fi ń wọlé káwọn ìjọba ẹjọ́ abẹ́yìn ni ẹ wá bá wa wo nǹkan ṣe sí kí wá bá wa wo nǹkan ṣe sí èrò tó wà ń bẹ̀ kò ṣeé sọ ìwọ̀ngàn àwa àti ọjọ́ àtúnjọ ní boundary ọjọ́ local government àárọ̀ náà rárá ẹjọ́ abẹ́jọba tó dẹ̀ wà ń bẹ̀ nísìn kọ́ síjú àánúwò wà ọ̀nà ajégbówá ẹ̀ náà à ń bẹ lọ́run lé lórí ni ojoojúmọ́ ni à ń gbé mọ́tò lọ sílé mechanic ẹjọ́ ràn wá lọ́wọ́ tí làwọn ń ṣe o àpadà lẹ́yìn yìí o ẹ̀kọ́ ò ní bàjẹ́ o. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. WhatsApp number mi ni 080-522-83858 so hotline mi kan náà 080-235-32217 080-235-32217. Ojú ìlú, ètò tó ń tàn mọ́lẹ̀ sáwùjọ wa. Èkó ni mò ń gbé tí mo ti ń ṣe ọrọ̀ ajé mi inú Èkó ni mò ń sùn ni mò ń jí Èkó ò dẹ̀ ní bàjẹ́. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. It's caught in the crossfire. It's caught in the crossfire.